Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn odi. Kò sí mìmí lètò, ètò ní kò sí mìmí láti ọwọ́ ọmọ yín, olólùfẹ́ yín, ọ̀rẹ́ yín, àbúrò yín, Olúwàbùkọ́lá aya kó tí ẹ mọ̀ sí ìyá ènìyàn rere, ìyá àwọn ọmọ rere, aya ènìyàn rere àti ọ̀rẹ́ ẹ̀yin ènìyàn rere. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ayérayé nínú ọ̀run, a fi gbogbo ògo àti ọlá àti ìyìn forúkọ mímọ́ yín. Kò sẹ́ni tó dàbí yín nítorí pé ẹ̀yin ni Ọlọ́run wa. Fún àánú oore ọ̀fẹ́ ojú rere tí a rí gbà, fún ojú rere tí ẹ fi mú wa wà láyé wà láàyè wa. A ò dòkú, ọmọ wa ò dòkú, aya wa ò dòkú, ọkọ wa ò dòkú. A fi ògo èyí forúkọ yín. Ẹ gbọ́ ọpẹ́ wa. Ọ̀rọ̀ náà tí a máa gbọ́ lónìí tó bá ti ń gbé tí ọ̀tún wọlé, má jẹ́ kó gba tòsí jáde. Lópin gbogbo ògo kó jẹ́ ti Jésù Olúwa wa. Àmín. Àmín. Àmín ní orúkọ Jésù. Ohun tí a ó máa yànnàná lórí ètò Kò sí mìmí lénìí. Ohun tí a ó máa yànnàná lórí ètò Kò sí mìmí léyìn ni pé má ṣe rera ìrànlọ́wọ́. Má ṣe rera ìrànlọ́wọ́. Má ṣe rera ìrànlọ́wọ́. Má ṣe rera. Ìrera ni kéèyàn kó máa gbéraga. Ẹ̀já sọ pé kéèyàn máa gbéraga, kéèyàn máa rera. Èmi sí lágbájá, irú mi sí ẹni yẹn, irú ẹni yẹn sí mi, èmi kọ́. Ìrera nìyẹn. Ẹni yẹn ń rera. Ẹ jẹ́ kí part 1 ni mo máa ṣe ń sìn. Part 1 toró máa tó bí 3 or 4 parts. Part 1. Má ṣe ìrera o. Má ṣe rera. Part 1. Ẹ̀kọ́ bíbélì mi ni màá mú nínú ìwé Jòhánù orí ìkẹrin ẹsẹ̀ ìkeje. Màá mú láti ẹsẹ̀ ìkeje. Màá kà á dé ẹsẹ̀ ìkẹtàlá sí ìkẹrìnlá. Kí àwọn olóyìnbó àti oní Yorùbá gan kan máa bá wa fi ọkàn bá lọ bí a ti ń kà. Ìwé Jòhánù orí ìkẹrin ẹsẹ̀ ìkeje títí dé ẹsẹ̀ ìkẹrìnlá. Ó kà báyìí pé obìnrin kan ará Samaria sì wá láti pọn omi. Jésù sì wí fún un pé, fún mi mu, nítorí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ti lọ sí ìlú lọ ra oúnjẹ. Nígbà náà ni obìnrin ará Samaria náà wí fún un pé, èé ti rí, ìwọ Júù fi ń béèrè ohun mímu lọ́wọ́ mi, èmi ẹni tí ń ṣe obìnrin ará Samaria? Nítorí àwọn Júù kì í bá àwọn ará Samaria dá nǹkan pọ̀. Jésù dáhùn, ó wí fún un pé, ìbá ṣe pé ìwọ mọ ẹ̀bùn Ọlọ́run àti ẹni tó wí fún ọ pé, fún mi ní omi mu, ìwọ ìbá ṣáà ti béèrè lọ́wọ́ rẹ̀, òun ìbá ti fi omi ìyè fún ọ. Obìnrin náà wí fún un pé, ọ̀gbẹ́ni, ìwọ kò ní nǹkan tí ìwọ ó fi fa omi, bẹ́ẹ̀ ni kànga náà sì jìn. Níbo ni ìwọ ń gbé tí ń rí omi ìyè náà? Ìwọ pọ̀ ju kànga bàbá wa lọ bí? Ẹni tó fún wa ní kànga náà tí ó tìkálára rẹ̀ mu nínú rẹ̀ àti àwọn ọmọ rẹ̀ àti àwọn ẹran rẹ̀. Jésù dáhùn, ó sì wí fún un pé, ẹni tí ó bá mu nínú omi yìí, òǹgbẹ kì yóò gbẹ ẹ́. Ṣùgbọ́n ẹni tí kò bá mu nínú omi tí èmi yóò fi fún ọ, òǹgbẹ kì yóò gbẹ mọ́. I repeat, mo tún kà. Ṣùgbọ́n ẹni tí ó bá mu nínú omi tí èmi yóò fi fún ọ, òǹgbẹ kì yóò gbẹ mọ́ láéláé. Ṣùgbọ́n omi tí èmi yóò fi fún ọ yóò di kànga nínú rẹ̀, yóò sì máa sun sí ìyè àìnípẹ̀kun. Yóò sì máa sun sí ìyè àìnípẹ̀kun. Kí ni àkòrí tí à ń gbé yẹ̀wò? Má ṣe rera ìrànlọ́wọ́. Má ṣe rera ìrànlọ́wọ́. Ní ẹsẹ̀ bíbélì tí a kà yìí, a ó rí wípé Jésù Kristi fúnra rẹ̀ kò rera ìrànlọ́wọ́. Júù àti Samaria wọn kì í ní nǹkan kan ṣe pọ̀. Júù àti Samaria wọn kì í ní nǹkan kan ṣe pọ̀. Ṣùgbọ́n nígbà tí Jésù nílò ìrànlọ́wọ́ omi, òun fúnra ẹ̀ ó lọ bá ará Samaria. Kò fojú tánù, kò tẹ́ńbẹ́lú ẹ̀ pé, èmi ṣe léyìí, èmi ṣáwọn eléyìí. Kò sọ bẹ́ẹ̀ o.
kò sọ pé èmi olùgbàlà sí ará Samaria yìí, pàápàá jùlọ tó tiẹ̀ jẹ́ wípé Samaria àti àwọn Júù wọn kì í dà nǹkan kan pọ̀, wọn ní nǹkan kan ṣe pẹ̀lú ara wọn. Jésù ń rẹ ara ẹ̀ sílẹ̀ o nítorí ó nílò omi. Kò gbéraga, kò sọ pé kò gúngè ọrùn, kò rera. Ó nílò omi ní àkókò yẹn, at that moment. Ó nílò omi, ó fẹ́ mu omi. Jésù Kristi nìyẹn o, ọmọ Ọlọ́run tí a rán wá láti ọ̀run wá sáyé láti wá gba aráyé là. Ó nílò omi, kò sì rera. Ó lọ bá ará Samaria, ẹni tí ò tiẹ̀ yẹ kó lọ bá rárá nítorí wọn kì í jọ ní nǹkan kan ṣe pọ̀, ṣùgbọ́n kò fi ṣe nítorí ó nílò omi. Ẹlòmíràn ó nílò ìrànlọ́wọ́ àti lọ bá ẹni tó yẹ kó lọ bá pé fún ìrànlọ́wọ́. A ní òun etí wo ló ń gbọ́, òun sí lágbájá, òun sí tàmẹ̀dù, òun sí kòkó bàbá sásùn, òun lórí yẹn o. Jésù Kristi fúnra ara ẹ̀ ó lọ bá obìnrin yẹn létí kànga, létí odò, pé fún mi lómi mu, ọ̀fun gbẹ mí, mo fẹ́ mu mi. Kò rera pé èmi lomi ìyè, èmi ni kinní kan. Ìgbà tó sì débẹ̀ kò débẹ̀ kó máa sọ pé wò lágbájá, wò àwa rèé o, àwa omi ìyè, àwa Jésù Kristi, àwa olùgbàlà, àwa olùwòsàn, àwa kinní kan, àwa kinní kan. Ìyẹn kọ́ ló síwájú. Ohun tó fẹ́ gangan ló kọ́kọ́ béèrè lọ́wọ́ obìnrin yẹn. Ọ̀hún gbẹ́ngbẹ́ mi, fún mi lómi mu o, fún mi lómi mu. Obìnrin yẹn ló wá na létí pé ṣé o mọ̀ wípé Júù nìwọ, Samaria lèmi, kò sí nǹkan kan tí a jọ ní ṣe pọ̀. Kò kan Jésù. Ohun tí ó fẹ́ ni omi. Ohun tí ó fẹ́ ni omi, ó sì béèrè omi lọ́wọ́ obìnrin yẹn. Kí ni a lè rí kọ́ nínú ẹ̀kọ́ yẹn? Kí ni a lè rí kọ́? Àkọ́kọ́, kò sí ẹni tó tán o. Mo tó tán, kò sí ẹni tó tán. Ọba Samaria ní nígbà tí yàn mú, tí àwọn ènìyàn lọ sáré bá pé ọba ràn wá lọ́wọ́. Ọba sọ pé èmi gan ò tó bẹ́ẹ̀, mi ì tó tán, èmi gan nílò ìrànlọ́wọ́. Kò sẹ́ni tí ò nílò ìrànlọ́wọ́. Kò sí. Ọba nílò. Àwọn tó wà lókè pàápàá wọ́n nílò ìrànlọ́wọ́. Torí bó ṣe wà lókè yẹn, òun kọ́ ló máa gbálẹ̀, òun kọ́ ló máa gé koríko, òun kọ́ ló máa sá sókè, òun kọ́ ló máa sá sódò. Ó nílò ìrànlọ́wọ́. Kò sí ẹni náà lórí ilẹ̀ ayé yìí tí ò nílò ìrànlọ́wọ́ lọ́wọ́. Kódà àwọn tó ti kú pàápàá nílò ìrànlọ́wọ́. Òkú ò ṣáà lè dágbéra ẹ̀. Àwọn èèyàn náà ló máa gbé. A ní dòkú lórúkọ Jésù. Ọmọ wa ò ní dòkú, ọkọ wa ò ní dòkú, àwa náà ò ní dòkú. Tí Jésù Kristi fúnra rẹ̀ tó bá nílò ìrànlọ́wọ́ tó sì wá ìrànlọ́wọ́ lọ, ìwọ náà gẹ́gẹ́ bí ènìyàn ó nílò ìrànlọ́wọ́. Wá ìrànlọ́wọ́ lọ. Má jókòó sójú kan. Má sọ wípé àwọn kan máa ń pòwe wọ́n ní ibi tọ́ka bá dúró sí lóúnjẹ tọ́ka máa jẹ́ tí máa wá bá. Ebi ò ní pa ọká kú sójú kan o. Wọ́n á ní ibi tí ṣúgà bá wà ní èèrà ti máa tọ̀ wá. Ó máa ń rí bẹ́ẹ̀ ńgbà míì, ṣùgbọ́n ńgbà míì ó máa ń da kí èèyàn kó pa kájà, kó múra sọ́rọ̀ ara ẹ̀. Kí Jésù wá lọ dúró síbì kan kó wá ń retí omi. Nígbà tó rí orí pọ̀ fún gbẹ̀ òun, ó sì rí pé kànga nìyẹn jẹ́ ń lọ bá, ó sì lọ bẹ̀. Ó lọ bá ẹni tó wà ń bẹ̀. Bó tilẹ̀ jẹ́ pé ẹni tó wà ń bẹ̀ yẹn kò ń ṣe ẹni tó yẹ kó béèrè nǹkan lọ́wọ́ ẹ̀, ṣùgbọ́n ó fi kọ́ wa ní ẹ̀kọ́ tó pọ̀ ni. Ó fi kọ́ wa ní ẹ̀kọ́ tó pọ̀ ni. Ó jẹ́ kí n rántí ọkùnrin tó ṣaláìsí, ọkùnrin synagogue. Mo wo dọ́kúmẹ̀ntì ẹ̀ kan. Ó sì gba omi lọ́wọ́ àwọn àlùmọ́ǹjìrì, àwọn tó máa ń tọrọ owó káàkiri yẹn. Ó gba kòròdodo omi yẹn, ó sì gbé omi yẹn sẹ́nu, ó sì mú. Tá bá wò ìrẹ̀lẹ̀ ni. Ká gbọ́dọ̀ máa gbéra wa ga. Ìgbéraga ni ìgbéra sánlẹ̀. Tí Jésù ò bá gbéraga tó bá lè lọ béèrè omi lọ́wọ́ obìnrin yẹn létí kànga Samaria, ẹ má jà gbéraga o. Ibikíbi tá bá ti nílò ìrànlọ́wọ́, ẹ já lọ bẹ̀, ká lọ bá wọn. Mo nílò nǹkan báyìí ni mo fẹ́. Wọn ò mẹ́yàn sí i. Tó bá ní á fún ẹ, bí ò sì ní, mi ní, kò ní mú ẹ sílẹ̀ síbẹ̀. Ṣùgbọ́n kó wá gbígbé ọrùn, kó wá gbé aga, kó máa rera àwakọ́. Ọlọ́run á ràn wá lọ́wọ́ o. Ẹ jẹ́ ká mọ̀ wípé kò sẹ́ni tó tán. Torí Jésù Kristi Olúwa wa gan, òun gan wá ìrànlọ́wọ́ lọ. Nígbà tó nílò ìrànlọ́wọ́ omi, ó wá ìrànlọ́wọ́ lọ. Bẹ́ẹ̀ ni. Ó wá ìrànlọ́wọ́ lọ. Kò sì fojú tẹ́ńbẹ́lú ẹnì kankan. Ẹ̀kọ́ kejì nìyẹn. Má fojú pa ẹnikẹ́ni rẹ́. Má fojú pa ẹnikẹ́ni. Ṣé ẹ tiẹ̀ wá rí àwọn tó ṣòro ṣẹ̀ ní inú ayé tá a wà yìí ni àwọn ọmọ kékeré? Torí pé o mọ ohun tó máa dà, ohun tó máa jẹ́, ká pàápàá jùlọ ọmọ kékeré. Wọ́n á fojú tẹ́ńbẹ́lú ẹnì kankan. Ṣé ẹ tiẹ̀ wá rí àwọn tó ṣòro ṣẹ̀ ní inú ayé tá a wà yìí ni àwọn ọmọ kékeré? Torí pé o mọ ohun tí ẹni yẹn máa jẹ́. O mọ ohun tó máa dà, o mọ ohun tó máa jẹ́, ká pàápàá jùlọ ọmọ kékeré. Má fojú tẹ́ńbẹ́lú wọn. Má fojú pa wọ́n rẹ́.
má rera sí wọn àwọn ọmọ kékeré eléyìí ẹni tó ń wò yẹn ó lè jẹ́ òní gọ́vnà ọ̀la ó lè jẹ́ òní pírẹ́sídẹ̀ǹtì ọ̀la má fojú pa ẹnikẹ́ni rẹ́ má fojú pa ẹnikẹ́ni rẹ́ pé ẹnikẹ́ni ò lè ràn ẹ́ lọ́wọ́ irọ́ ni o. Ó ní ìtàn kan tí mo gbọ́, erin bó ṣe tóbi tó, erin ó rí eku, bó ṣe rí eku yẹn ó wá fẹ́ gbẹ́sẹ̀ lé eku wá ní erin jọ má pa mí, má tẹ̀ mí mọ́lẹ̀, má tẹ̀ mí pa. Erin wá ní ìwọ kékeré yìí mélòó ló erin ní tí ẹ máa bá tiẹ̀ lọ bóun pa ẹ́ kò tóun jẹ bóun ò pa ẹ́ erin ṣàfisílẹ̀ ó bá tiẹ̀ lọ. Ó wá di ọjọ́ kan wọ́n wá de erin wọ́n fi àwọn wọ́n fi dé net wọ́n fi de erin bí eku ṣékeré ọjọ́ yẹn bó ṣe rìn débi tí erin wà nìyẹn ló bá ní erin ìwọ kí ló ṣẹlẹ̀? Erin ní wọ́n mà ti dè ń báyìí ohun màráyè jáde. Yẹn bá ní wò ó ṣé o mọ̀ pé injustice tí mo bẹ̀ ẹ́ pé kó má pa mí o ò pa mí o ò rera o dá mi sí èní ni wàá wá mọ̀ wípé èmi bí mo ṣe kéré tó bí mo jẹ́ eku yìí mo lè gbà ọ́ là. Bí eku kékeré yẹn bó ṣe bẹ̀rẹ̀ sí ní fi eyín rẹ̀ tó fi ń gé àwọn nẹ́ẹ̀tì yẹn ó fi ń gé ó fi ń gé ó fi ń gé kójú tó mọ́ eku ti fi eyín gé gbogbo àwọn tán erin ti jáde nínú ìgbèkùn tó wà. Má fojú tẹ́ńbẹ́lú ẹnikẹ́ni, kò sẹ́ni tí ò lè ran ẹnìkan lọ́wọ́. Ṣé o rí bí eku kékeré yẹn bó ṣe ran erin lọ́wọ́ báyẹn? Gbogbo àwọn tó ń wò ní àyíká àti àgbègbè rẹ yẹn wọ́n ní ìrànlọ́wọ́ tí wọ́n lè ṣe fún ọ o. Má fojú pa wọ́n rẹ́. Bí Jésù Kristi ò ti fojú pa obìnrin ará Samaria yẹn rẹ́, ìwọ náà má fojú pa ẹnikẹ́ni rẹ́. Kò sí ẹni tí ò nílò ìrànlọ́wọ́. Má sì fojú pa ẹnikẹ́ni rẹ́. Má fojú pa ẹnikẹ́ni rẹ́ torí kò sí ẹni tí ò lè ṣe ẹ́ lóore. Àkàwé kejì, ọkùnrin olówó yìí ọlọ́rọ̀ ni ó lówó gan. Tó bá ti ń kọjá ní ìkóríta kan ó máa ń rí àwọn alágbe ń bẹ̀ á fún wọn lówó tó bá ti ń lọ á fún wọn lówó kì í fojú pa wọ́n rẹ́. Gbogbo anything gbogbo ohun tó bá ń jẹ lẹ́nu tó bá dé ìkóríta yẹn á fún àwọn yẹn á fún wọn jẹ. Ó wá di ọjọ́ kan nígbà tó wá dé ìkóríta yẹn àwọn abirùn yẹn wá rí i pé bàbá yìí leléyìí o. Àwọn abirùn yẹn wá sọ fún pé bàbá ẹ padà o ẹ má lọ síbẹ̀ yẹn o àwọn amúrọ̀bà wà ń bẹ̀ ẹ má lọ síbẹ̀ yẹn o. Bó ṣe padà nìyẹn tí àwọn amúrọ̀bà tó fi rọ́ọ̀bù tán bẹ̀ yẹn. Ṣùgbọ́n ìkan wà tó yá pé kò sí nǹkan tó ní o kò lówó kò ní nǹkan kan o ṣùgbọ́n a tún máa gbéraga á ga pá sókè ẹ̀yin ò lè ṣiṣẹ́ ẹ̀yin abirùn yìí ò lè ṣiṣẹ́ kìnnìkan ibi tó ti ń gbéraga ẹ̀bọ̀ náà làwọn yẹn náà ń wò wọn ò sọ fún bó ṣe kọjá ọwọ́ àwọn amúrọ̀bà yẹn ló bọ́ sí táwọn yẹn ṣe ní sùtà. Ṣé o rí wípé kò sí ẹni tí ò lè ṣe ẹ́ lóore báyẹn? Kò síbi tó re ò sí o kò sí ẹni tí ò lè ṣe ẹ́ lóore. Má fojú tẹ́ńbẹ́lú ẹnìkan, má fojú pa ẹnikẹ́ni rẹ́. Oníkálukú ló ní ohun tí ó lè ṣe gẹ́gẹ́ bí oore fún ènìyàn. Ìrẹ̀lẹ̀ ló ṣáájú. Wà á kọ́kọ́ rẹ ara ẹ sílẹ̀ ná kò ní bí ṣe bó ṣe ga tó. Rẹ ara ẹ sílẹ̀ níwájú ẹni tó fẹ́ gba nǹkan lọ́wọ́ ẹ̀ má gúngé ọrùn. Jésù rẹ ara ẹ̀ sílẹ̀ ó ní jọ̀ọ́ fún mi lómi obìnrin yìí jọ̀ọ́ fún mi lómi mu. Kò sọ wípé èmi ní omi iye èmi ní kànga iye èmi ní kinní kan. Ó kọ́kọ́ gbomi ná kó tó máa ṣàlàyé ara ẹ̀. Ó kọ́kọ́ gba omi ná kó tó máa ṣàlàyé ara ẹ̀. Má máa gúngé ọrùn má máa sọ pé ìwọ ni lágbájá ìwọ ni tàmàdù. Ọlọ́run á ràn wá lọ́wọ́ o. Ẹja gba kókó àdúrà yìí nítorí ẹja sọ pé Olúwa ibi tí mo ti gbé ara mi ga níwájú olóore Olúwa ṣàánú fún mi. Olúwa ṣàánú fún mi ní gbogbo ibi tí mo ti gbéraga tí níwájú àwọn tó yẹ kó ràn mí lọ́wọ́ tí mo ti ṣàṣejù tí mo ti gúngé ọrùn Olúwa fàánú wá mi rí ṣàánú fún mi. Jésù Olúwa wa. Kókó àdúrà kejì sọ wípé Olúwa gbogbo àwọn tí mo ti fojú parẹ́ tí mo ti fojú tẹ́ńbẹ́lú tó lè ṣe mí lóore tí mo ti fojú pa wọ́n rẹ́ tí mo ti wá lọ gbin ohun tí ò yẹ kí n gbìn sí wọn nínú Olúwa bá mi bá ọkàn wọn pàdé bá mi rọ̀ wọ́n lọ́kàn jẹ́ kí wọ́n fore wá mi rí jẹ́ kí wọ́n fàánú wá mi rí kí n ráàánú gbà. Jésù Olúwa wa. Àmín. Bá ti wí Ọlọ́run á gbọ́ bí a ti gbàdúrà yẹn Ọlọ́run á dá wa lóhùn. Olúwàbùkọ́lá Akóyẹmọ mọ̀ mí sí ìyá ìyẹn rere ìyá àwọn ọmọ rere ọ̀rẹ́ ẹ̀yin ènìyàn rere lórí ètò Kò Sí Mìmí lẹ́nìí ibi tí màá fi àdàgbà ètò ìníràn sí nìyẹn. Bóyá o ní nǹkan àbí ohun méjì tí o fẹ́ private chat mi lórí 08038464250. Ìpàdé wa bí oyin nígbà tá a tún máa pàdé iná ò ní tán wọ̀ ẹ́ ò ní wọ́wọ́ tì ó dàbọ̀.